Jẹ́nẹ́sísì orí 17. Májẹ̀mú ilà abẹ́ kíkọ. Ní ìgbà tí Ábúráhámù di ẹni 99 ọdún, Olúwa farahàn, ó sì wí pé, "Èmi ni Ọlọ́run alágbára, máa rìn níwájú mi kí o sì jẹ́ aláìlábùkù. Èmi yóò sì fi ìdí májẹ̀mú mi múlẹ̀ pẹ̀lú rẹ, èmi yóò sì sọ ọ́ di púpọ̀ gidigidi." Ábúráhámù sì dojúbolẹ̀, Ọlọ́run sì wí fún un pé, "Ní ti èmi májẹ̀mú mi pẹ̀lú rẹ nìyí, ìwọ yóò di baba orílẹ̀-èdè púpọ̀. A kì yóò pe orúkọ rẹ ní Ábúráhámù mọ́, bí kò ṣe Ábúráhámù, nítorí mo ti sọ ọ́ di baba orílẹ̀-èdè púpọ̀. Èmi yóò mú ọ bí sí lọ́pọ̀lọpọ̀, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi yóò sì ti mú ti ara rẹ jáde wá. Àwọn ọba pẹ̀lú yóò sì ti inú rẹ jáde. Èmi yóò sì gbé májẹ̀mú mi kalẹ̀ láàrin tèmi tìrẹ, ní májẹ̀mú ayérayé, àti láàrin irú ọmọ rẹ ní ìranran wọn, láti máa ṣe Ọlọ́run rẹ àti ti irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Gbogbo ilẹ̀ Kénáánì níbi tí ìwọ ti ṣe àjèjì ni èmi yóò fi fún ọ àti fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ láéláé. Èmi yóò sì jẹ́ Ọlọ́run wọn." Nígbà náà ni Ọlọ́run wí fún Ábúráhámù pé, "Ìwọ máa pa májẹ̀mú mi mọ́, ìwọ àti irú ọmọ rẹ lẹ́yìn rẹ àti àwọn ìran tí ó ń bọ̀. Èyí ni májẹ̀mú mi pẹ̀lú rẹ àti ìran rẹ lẹ́yìn rẹ, májẹ̀mú tí ẹ̀yin yóò máa pa mọ́. Gbogbo ọkùnrin yín ni a gbọdọ̀ kọ ní ilà. Ẹ̀yin yóò kọ ara yín ní ilà. Èyí ni yóò jẹ́ àmì májẹ̀mú láàrin tèmi tiyín. Ní gbogbo ìran tí ń bọ̀ lẹ́yìn, gbogbo ọkùnrin ni a gbọdọ̀ kọ ní ilà ní ọjọ́ kẹjọ tí a bí wọn, àti àwọn tí a bí ní ilé rẹ, tàbí tí a fi owó rà lọ́wọ́ àwọn àjèjì, àwọn tí kìí ṣe ọmọ rẹ. Èyí yóò sì jẹ́ májẹ̀mú láéláé tí ó wà láàrin èmi àti irú ọmọ rẹ. Ìbá ṣe ẹni tí a bí nínú ilé rẹ, tàbí ẹni tí o fi owó rà, a gbọdọ̀ kọ wọ́n ní ilà. Májẹ̀mú mi lára yín yóò jẹ́ májẹ̀mú ayérayé. Gbogbo ọmọkùnrin tí kò bá kọ ilà tí a kò kọ ní ilà abẹ́ ni a ó gé kúrò láàrin àwọn ènìyàn rẹ, nítorí pé ó da májẹ̀mú mi." Ọlọ́run wí fún Ábúráhámù pé, "Ní ti Sáráyì aya rẹ, ìwọ kì yóò pè é ní Sáráyì mọ́, bí kò ṣe Sárà. Èmi yóò bùkún fún un, èmi yóò sì fún ọ ní ọmọkùnrin kan nípasẹ̀ rẹ̀. Èmi yóò bùkún, yóò sì di ìyá àwọn orílẹ̀-èdè. Àwọn ọba àwọn orílẹ̀-èdè yóò sì ti ara rẹ̀ jáde wá." Ábúráhámù sì dojúbolẹ̀, ó rẹ́rìn-ín, ó sì wí fún ara rẹ̀ pé, "A ó wá bí ọmọ fún ẹni 100 ọdún. Sárà tí í ṣe ẹni 70 ọdún yóò ha bímọ bí?" Ábúráhámù sì wí fún Ọlọ́run pé, "Ṣáà jẹ́ kí Ismaeli kí ó wà láàyè lábẹ́ ìbùkún rẹ." Nígbà náà ni Ọlọ́run wí pé, "Mo gbọ́, ṣùgbọ́n Sárà aya rẹ yóò bí ọmọkùnrin kan fún ọ, ìwọ yóò sì pe orúkọ rẹ̀ ní Ísákì. Èmi yóò fi ìdí májẹ̀mú mi múlẹ̀ pẹ̀lú rẹ̀ ní májẹ̀mú ayérayé àti àwọn irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n ní ti Ismaeli, mo gbọ́ ohun tí ìwọ wí, èmi yóò bùkún fún un ní tòótọ́, èmi yóò sì mú bí sí i, yóò sì pọ̀ sí i, òun yóò sì jẹ́ baba fún àwọn ọmọ ọba 12. Bẹ́ẹ̀ ni èmi yóò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Ṣùgbọ́n èmi yóò fi ìdí májẹ̀mú mi múlẹ̀ pẹ̀lú Ísákì, ẹni tí Sárà yóò bí fún ọ ní ìwòyí àmọ́dún." Nígbà tí ó ti bá Ábúráhámù sọ̀rọ̀ tán, Ọlọ́run sì gòkè lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Ní ọjọ́ náà gan ni Ábúráhámù mú Ismaeli ọmọ rẹ̀ àti àwọn ẹrú tí a bí ní ilé rẹ̀ àti àwọn tí ó fi owó rà, ó sì kọ wọ́n ní ilà. Bẹ́ẹ̀ ni a sì kọ gbogbo ọkùnrin tí ń bẹ ní ilé rẹ̀ ní ilà gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. Ábúráhámù jẹ́ ẹni 99 ọdún nígbà tí a kọ ọ́ ní ilà. Ismaeli ọmọ rẹ̀ jẹ́ ẹni ọdún 13. Ní ọjọ́ náà gan ni a kọ Ábúráhámù ní ilà pẹ̀lú Ismaeli ọmọ rẹ̀ ọkùnrin, àti gbogbo ọkùnrin tí ó wà ní ilé Ábúráhámù. Ìbá ṣe èyí tí a bí ní ilé rẹ̀, tàbí èyí tí a fi owó rà
lọ́wọ́ àlejò ni a kọ ní ìlà pẹ̀lú rẹ̀.